Bismillahirrahmanirrahim. Ashhadu annaka antallahu ahadus samad alladhi lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin. Amin. Wa sallallahu ala ayni rahmatir rabbaniyati Muhammad ibn Abdullah sallallahu alaihi wasallam wa ala alihi salatan tu'arrifuna bi ayyiha. Akí gbogbo wa ní gbogbo ayé ibi tí a bá wà, Ọlọ́run bá yóò kún wa, Ọlọ́run bá kò ní dá wa láàmú. Mo gbọ́ ìpè kan, ìpè yẹn dẹ̀ ó wú mi lórí díẹ̀, ó sì rìn díẹ̀ ní ara mi nípa nǹkan tí ń lọ ní ìlú Ògbómọ̀ṣọ́. Ìpè yìí mo gbà láti Ìwó ni, ẹni tó sì pè mí sọ wípé àwọn fi Ọlọ́run ọba táwọn ń sìn, àwọn fi búra fún wa wípé àwọn ọba arákùnrin tí ń bú ọba wa, àwọn ọba jọ ní àjọṣepọ̀ pẹ̀lú ìlú kọ́ ló rán níṣẹ́ tí ń jẹ́, àti pé ìsọ táwọn ń sọ gẹ́gẹ́ pé àwọn ń sọ láti pé àwọn fi ń dìfẹ́ǹdì Olúwo, torí pé Olúwo ò lè sọ pé òun ò rí nǹkan tí arákùnrin yìí ń ṣe. Tí ó bá jẹ́ pé Olúwo bá fẹ́ ṣe dáa, Olúwo ọba ti bá ń wọ̀ tipẹ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Mo sọ kíní kan fún gbogbo àwọn tọ́lọ́run bá ní kí wọ́n lè máa wo program mi látẹ̀yìnwá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ bú mi, ẹ ṣe bó bá ṣe ṣe pẹ̀lú mi ní comment section. Ẹni tí wọ́n bá lè fún lésì nínú yín, máa fún lésì. Ẹ̀yin tí mi ò bá lè fún lésì, pẹ̀lú ògo Ọlọ́run ọba, máa fà lọ́rùn lọ́wọ́. Ọlọ́run lọ́mọ bí ó sì yanjú àárín yẹn. Ibi tí wọ́n wá lọ lónìí ó ní wípé pánsá ò fura o, pánsá jánu náà o, àjà ò fura àjà jìn o. Nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn fídíò tí mo kọ́kọ́ ṣe sẹ́yìn, mò ń pariwo wípé ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ kọ́ nìkan ni nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ọ̀rọ̀ gbogbo ìlú ni o. Tí wọ́n bá ní gbogbo ìlú, mò ń rìfà sí gbogbo ilẹ̀ Yorùbá ni o. Àwọn kan ti ń gba owó, àbí pé wọ́n ti ń ná owó, àbí wọ́n ti ń gbìyànjú láti pé kán máa ṣiṣẹ́ fún àwọn tí wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá pátápátá, togun tagbára gbogbo tán bá ti ní. Wọ́n sì ti rí pé ìṣẹ́ wà nílùú. Nǹkan táwọn kan lè ṣe ni pé nǹkan tó lè ṣe déédéé ara àwọn èèyàn lásìkò yẹn ni làwọn mọ̀ gbé fún wọn. Tẹ bá rí àáfàá kan tí máa ń gé apá, tẹ bá rí àáfàá kan tí máa ń gé orí, tí máa ń gé ẹsẹ̀, kò sọ́gbọ́n kọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ nígbà tán bá ti rí àwọn nǹkan tó yẹ pé wọ́n ò jámọ̀ nǹkan kan tó ti ń ṣe tó ti jù báyẹn lọ fún wọn, tí ó jẹ́ pé gbogbo wọn náà ń sì jáde síta tí wọ́n mọ̀ sọ fún gbogbo ayé wípé Ọlọ́run ọba làwọn ń sìn, orúkọ Ọlọ́run ọba náà làwọn ń pè, ló bá wọn débi tó bá wọn dé yìí. Mo sọ kíní kan, mo sì tún tẹnu mọ́, mo sì níyé sọ. Àwọn tán fẹ́ kógun ja ìlú Ògbómọ̀ṣọ́, wọ́n fẹ́ ti ara ẹ̀sìn wọ́ ni. Wọ́n ti mọ̀ pé tí ogun bá lè bẹ́ sílùú Ògbómọ̀ṣọ́, the second largest town in Ọ̀yọ́ state, lẹ́yìn ìgbà tá a bá yọ Ìbàdàn kúrò, báwo la ṣe ṣe tí ó fi wá bẹ̀rẹ̀ láti Ìbàdàn tí ò ní wọ Ọ̀yọ́, tí ò ní wọ Ṣakí àtàwọn agbègbè rẹ̀. Ìbàdàn tá à ń sì ń wò yìí, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ti dágbó sí méjì, tó yẹ pé ní tilẹ̀ tọ́lọ́hun kìí ṣe pé wọ́n wà ní support nǹkan kan tó lè dalẹ̀ Yorùbá mú, ṣùgbọ́n ìwà wọn, ìwà pé obìnà elébi ẹ̀sà ti fún wa ká jẹ, iná ń bá kálẹ̀ káàkiri, gbogbo nǹkan bá ti fún wọn yẹsà náà ni. Oúnjẹ kan máa bọ́ sọ́dọ̀ àwọn bloggers, gbogbo bloggers ṣe bẹ̀rẹ̀ sí ó dàbí ẹni pé ibi tọ́bẹ̀ wà ní, ẹ jẹ́ káwọn náà ká mọ̀ sọ ní tá a bá fẹ́ mọ̀ sọ, ká mọ̀ support àwọn tá a máa support. àwọn táwọn sponsor gbogbo tí wọ́n ṣẹlẹ̀ yìí
láti nǹkan bí ọdún bíi mélòó kan sẹ́yìn làwọn ti sọ fáwọn tán bá ṣiṣẹ́ àti kápá ilẹ̀ Yorùbá ò ṣòro, ẹni tí ò yí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ilẹ̀ yóò fi mọ́ fi bá wọn jagun. Wọ́n gbé àwọn kan dìde, wọ́n ní ká máa ṣe blogging nínú wọn. Nígbà náà wọ́n kọ́ àwọn ọmọ kéékèèké sábẹ́, wọ́n kọ́ wọn níkọ̀ọ́kùkọ̀, wọ́n ní ká máa bá àwọn lọ́balọ́ba, wọ́n ní ká máa bá àwọn ìjòyè, wọ́n ní ká máa bá àwọn ìṣẹ̀ṣe, wọ́n ní ká máa bá àwọn kìrìsìtẹ́nì. Òmíì nínú wọn ń ṣe náà jáde tó ń sọ pé ẹ̀sìn kan ló dá, ẹ̀sìn kan ní ó dá. Àbálọ àbábọ̀ rẹ̀ kí ni nǹkan tó tẹ̀yìn rẹ̀ bọ́? A kọ́lé kéwú, a kọ́ mọ́sálásí, a kọ́ yunifásitì, iná fi ń gbowó kálẹ̀ káàkiri ńgbà náà. ń ṣe ní nọ́mbà àkáǹtì mọ́ róòlù tó máa ń ṣe prógráàmù lọ́wọ́. Bẹ́ẹ̀ náà ni wọ́n mọ̀ pariwo pé ẹ mọ́ láìkì, ẹ mọ́ ṣíà, torí pé ànífẹ́ kan fúlágì ẹ̀ dáhùn tí ó jẹ́ pé rọ́nà ní gbogbo ẹ̀. ìwọ́n ti mọ̀ pé tí wọ́n bá ti ń láìkì, ní táwọn fẹ́ gbà online yóò mọ̀ kúnra wọn. tí wọ́n bá ti ń ṣíà, ní táwọn fẹ́ gbà online yóò ti mọ̀ pọ̀. So látàrí gbogbo orú nǹkan báyìí nígbà náà, nǹkan tí gbogbo wọn fọkàn sí òun náà ni pé kí wọ́n mọ̀ fi irọ́ fi gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn kálẹ̀ káàkiri. Wọ́n wá ti gbélẹ̀ débi pé wọ́n ti dẹni tí wọ́n ń gbé mọ́tò bọ̀gìnì fún. Tó bá ya aṣa ní ìsìn ya aṣa ní ìsìn nígbèríko rẹ̀, ó lè lò lóṣù mẹ́ta tí wàá fi mọ́ lóru mọ́tò tó yẹ pé ọba ìlú yín gan kò lò. Irú rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. A wò pé káwọn èèyàn mọ̀ ṣoore, ṣùgbọ́n ó lè mọ́ nítumọ̀ pé nǹkan báyìí ní lágbájá ṣe tó dùn mọ́ mi tí mo fi ṣe tí mo ṣe fún un. Mo wà níbi kan wọ́n sì yan ànábì, wá wọ̀ mí lẹ́wù, mo wá bá aṣọ tó wà lọ́rùn mi. Èmi yìí personally mo ṣe ń bá yẹn sọ̀rọ̀, èmi ti ṣe rí. Mo ṣe mòlídì nínú ilé ọ̀dọ̀ mi ní Jos, wọ́n ń ṣe lọ́wọ́. Arákùnrin yẹn ń yan ànábì lọ́wọ́, mo ṣífì lórí mi báyìí lójú agbo níwájú ilé wa ni mo ti ṣífì lórí mi ni mo ti fún un. Tó ń tẹnu rẹ̀ aṣọ yẹn mo ẹ̀ṣẹ̀ dání, mo ṣe mòlídì, mo bọ́ aṣọ yẹn, mo bọ́ ẹ̀wù yẹn lọ́rùn, mo kì bọ̀ lọ́rùn, mo jáde, mo wọnú ilé lọ. Iwájú ilé ọ̀dọ̀ mi ni mo wọnú ilé lọ, mo lọ rí wọṣọ mi, mo bọ́ ṣòkòtò yẹn, mo lọ rí fún un, mo kó fún un. Yàtọ̀ sí tọ́lọ̀ tó fún mi lágbára láti pé kí n fi ṣara níbi tí inú mi lò dé ni ẹni tí mò ń lò lọ́wọ́lọ́wọ́, tí mo sì nífẹ̀ẹ́ lọ́wọ́lọ́wọ́, tí mo sì fẹ́ nígbà náà ni ẹni mo fún olólùfẹ́ mi torí pé ó yan ànábì lójú mi. So kápẹ́ nìkan wọ́n gbé mọ́tò fún yàn, gbélé fún yàn, gbé kinní fún yàn, bẹ́ẹ̀ torí túmọ̀ wípé ọmọ yàn bú, àmọ́ mọ́rọ̀ ẹ̀sìn sọ. Kí lọ́rọ̀ ẹ̀sìn tá a fẹ́ sọ pé Yunusa máa sọ nígbà tí ń sọ pé Ọlọ́run ọba kò ní gbẹ̀sìn ẹnìkankan àfi tàwọn kan, àwọn kan wọ̀ ná, àwọn kan tẹ́ bá tó bá wù yín kẹ́ ṣe tàwọn, tó bá yín kẹ́ mọ́ ṣe tàwọn, tó sì lọ torí nǹkan tó fẹ́ gbà tí wọ́n ń sọ̀rọ̀ wípé odidi ni Ọlọ́run ṣayé. Tọ́lọ́run bá fẹ́ ṣe gbogbo wa ní kìrìsìtẹ́nì kò sẹ́ni tó lè dá dúró, tó bá fẹ́ ṣe gbogbo wa ní mùsùlùmí kò sẹ́ni tó lè dá dúró. Ibi tí wọ́n wá lọ gangan nìyí. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa nínú àwọn ọ̀rọ̀ tí mo ti sọ jáde sẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí mo sọ fún wa pé gbogbo ẹni tó bá fara nu Yunusa tí ẹ ó bá. Àwọn kan bẹ táyé mọ̀ wọ́n kí Yunusa ó tó dé. Nígbà tí Yunusa dé tán, tán fẹ́ fi agbára tí wọ́n fẹ́ mọ̀ gbà lẹ́yìn odi lókè òkun lọ́dọ̀ àwọn òyìnbó tán fẹ́ fi hàn wá. Ọ̀rọ̀ tí ó kàn wọ́n, wọn ò ṣèwádìí lọ́tún, wọn ò ṣèwádìí lósì. Àmọ́ torí pé wọ́n ti mọ̀ wípé nǹkan táwọn ní plan ó yàtọ̀ sí nǹkan tí gbogbo wa ń wò. Nígbà tí wọ́n rí Yunusa, ọ̀rọ̀ tó tẹnu wọn jáde òun ni pé àwọn ṣetán láti fún ní lọ́yà. Kódà kò bá jẹ́ pé lọ́yà yẹn wọ́n bá wọ 72, wọ́n ó dúró fún un. Ibi anílọ́yà náà fi ti débi tí wọ́n ti dé lójú ọ̀nà òfin. Òfin ti mú òfin mọ́ àwọn náà, ó kú bọ́n ṣe fẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ ara wọn. Ẹ jẹ́ ká bi wọ́n léèrè pé àwọn tó ń pa àwọn fẹ́ fún ní lọ́yà 72 nígbà náà, ẹ béèrè lọ́wọ́ wọn nígbà náà wípé láàrin ìgbà tán fi lọ rí fara rìn pé àwọn ti ṣetán láti mọ bá ṣe sísìn yìí, ta ló gbúrò wọn mọ́? Wọ́n ń gbúrò wọn sọ ètò tí wọ́n kì í ṣe bó ṣe yẹ kán ṣe gbúrò wọn, ṣe bó ṣe yẹ kán ṣe gbúrò wọn náà ṣe ń gbúrò wọn. Wọ́n ń gbúrò wọn níbi ẹjọ́ síbi ẹjọ́,
ṣé wípé wọ́n fẹ́ gbé mi lónìí wọ́n fẹ́ gbé wa lọ́la bẹ́ẹ̀ ni wọ́n bá kálẹ̀ káàkiri màá pé kán gbé lágbájá màá pé kán gbé làkàṣègbè. Gbogbo ẹni tó bá ti fara rin àwọn gan fúnra ara wọn nínú ìdààmú lọ́wọ́. Nígbà tí arákùnrin fi bẹ̀rẹ̀ nígbà tó fi bẹ̀rẹ̀ ńgbà náà lọ́hùn tó yẹ pé ń wá nẹ́tíwọ́ọ̀kì kálẹ̀ káàkiri nígbà wọn padà fún ní nẹ́tíwọ́ọ̀kì tán ṣé wọn mọ lo against Islam ṣé kéwu lókè àwàyé náà òkè ìgbìyànjú wa ni pé kí ìlú wọ́n mọ́ bàjẹ́ ló ti káwa náà dẹni tó wà lórí screen. Tẹ́ bá sì ti wà lórí screen tó bá ti gbé sí níwájú báyìí gbogbo ń tó bá kù tó bá fẹ́ mọ sọ kó mọ sọ títọkàn rẹ̀ ń kọ́ ta lọ́mọ tó wà nínú ẹ̀ àmọ́ lọ́wọ́ mú ẹnì kọ̀ọ̀kan wa nínú gbogbo nǹkan tá a bá ṣe nínú iṣẹ́ kalẹ̀ fúnra wa. Mi ò ní fẹ́ dárúkọ obìnrin tóun náà dé tóun náà sọ pé torí pé ọ̀gá òun kan òun ló mú òun mẹ̀sìn ló mú òun ṣe kínní ó bẹ́ lu ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ńgbà náà ó fẹ́ mọ béèbú ó fẹ́ mọ bú kábíyèsí tó yẹ jẹ́ pé kò wò pilẹ̀ títí ẹ̀ gan níbi tó ti ń bá bọ̀ pé ó ti ná gbàrà ó ti ná gbòòrò èyí tó wà lábẹ́ rẹ̀ tán ń pè lọ́kọ nìkan lókùtà lè ṣírò bó ti ń tó 2 sí 3 àṣọ tàwọn tó wọ́n ti jọ gbéra wọn kálẹ̀ káàkiri tó yẹ pé wọn ọjọ́ sún ní wọn pé tọ̀ wọ́n fẹ́ ọ sínú ilé àwọn tá a gbọ́ pa fẹ́ra sílé ní àṣọ̀rọ̀ àwọn tó yẹ pé wọ́n jọ fẹ́ra wọn tó lóṣù kan lóṣù méjì jẹ́ káwọ́ bá ti ṣe tí ọba ṣe kálukú túká àṣọ gbogbo eléyìí ìyẹn lọ́wọ́ adé lọ́wọ́ fẹ́ mú àmọ́ wa tọ́ sí kábíyèsí wa lára lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nìsín gbogbo àwọn tó ń wá sílùú Ògbómọ̀ṣọ́ tó wọ́n fi àbòsí ṣe ọ̀rọ̀ wọn nígbà náà tán lọ sílé ayé lára tán gbé kámẹ́rà tán sọ pé òdodo ọ̀rọ̀ nìyí tán padà lórí sọ nǹkan míì níbo lọ̀rọ̀ wọn já sí nìsín ṣé gbogbo wọn kò ti di content nìsín tó yẹ pé ni wọ́n ń lò lórí social media nìsín ẹnìkan wá sọ pé ká má fà wọn sínú fracas Islamic Muslim fracas ìwọ náà ti bọ́nú fracas nígbà tí wọ́n náà ti bẹ̀rẹ̀ sí máa bú gbogbo èèyàn èyí ó kọlu ọ̀kan lọ́mọ kó tó pé òun ò ti bọ́ sínú fracas ọ̀kan lọ́mọ ò kéré now when it come to this kí lẹ́sìn pé mo blackmail àwọn èèyàn kí pé mo fi praise reality tí mo rí lára ẹni mo fi sọ̀rọ̀ ọ̀kan lọ́mọ ẹ̀ sálábòsí tọ́kan lọ́mọ bá fẹ́ ṣe alábòsí ni nínú tí ń ṣẹlẹ̀ ní ìsìn lórí ọ̀rọ̀ mùdírù mufti nǹkan gẹ̀ tó bá fẹ́ alábòsí ni nínú àwọn tapes ń jáde ẹ̀ ti mọ̀ pé ọ̀kan lọ́mọ alábòsí ni wàláhì ọ̀kan lọ́mọ òkè sálábòsí àìsàbòsí rẹ̀ náà ló gbé jẹ́rí wọn látijọ́ tí ń blọ́ọ̀gì bọ̀dì sí ilé sọ pé nìkan ló push mi láti mọ̀ ṣe nǹkan tó mú ṣe yí pé wá ṣe báyìí ìnira nǹkan tí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ló mú mi dẹ́n tó ń di pé mo náà dẹ́n tó ń blog mo sọ fún pé lórí wọnú account mi this very same account 2013 ni mo ti ní tó bá gbé fi ń wówó ni yes tó bá jẹ́ pé mo fi ń wówó ni get your phone and do something online to make something out of it but tó bá wá ṣe life mélòó ló fi touch òdodo ọ̀rọ̀ wo ló wà nílẹ̀ ló fi wá bí ọ̀rọ̀ bàbá Igi Ogun kí ló ṣẹlẹ̀ pẹ̀lú bàbá wa Igi Ogun bàbá wa Igi Ogun sọ kálẹ̀ káàkiri pé gbogbo àwọn tó ń bú àwọn l'Ógbómọ̀ṣọ́ àwọn fáwọn lọ́lọ́run lọ́wọ́ tó káwá gan náà kí gbogbo akápanupọ̀ ní ìsìnká náà ká gba fàyín lọ́lọ́run ọba lọ́wọ́ bá a tiẹ̀ tv sọ́lọ́run kò tí fàyín lé lọ́wọ́ àní mo sì tún sọ fún yín pé ẹ ṣe àbòsí àfi tó bá yẹ pé ẹ má dòńdó pé ẹ jàre ntọ́jẹ́ problem fún yín náà nìyẹn láti pé kéèyàn ó jẹ̀bi kọ́ mọ́ gbà problem ní fónítọ̀hún mo ń sọ kíní kan màá sì fi gbogbo ẹnu màá sì fi sọ bàbá wa Sàrùmí Báṣọ̀run Àdínì of Ògbómọ̀ṣọ́ land n ò kéré láyé náà ẹ̀yin náà mọ nǹkan tọ́pa yín pẹ̀lú wọn pọ̀ á tún padà tó máa rìn lé àmọ̀ kan lé rí láago lé sétí yín nígbà tó rọ Yunusa bẹ̀rẹ̀ kí ló tẹ́kìn láti pé kẹjọ jókòó pẹ̀lú wọn kódà pé pélé wọn lẹ fẹ́ sùn kẹjókòó jẹjọ fi gbogbo ọjọ́ náà kẹfì ṣe fàájì kẹfì mọ rojọ́ ó ṣe báyìí ẹ̀rí ni níbi tẹ́ jókòó sí kí wọ́n ránṣẹ́ pẹ́ nìkan ẹ bá mi pe lágbáyà kẹ́kẹ́ kọ́ wá bá mi nílé kìlọ̀ kódà níbi tí bàbá Báṣọ̀run níbi tí Ọlọ́run bá tó tọ́rọ̀ wọn lọ́rọ̀ dé tó sì wà fún dáadáa fún lùsí nínú ilé wọn tí bàbá Báṣọ̀run bá ránṣẹ́ pé ààrẹ mùsùlùmí pé ẹ kú lé yín bẹ̀ yẹn mo fẹ́ kẹ́ wá bá mi ń bì mo fẹ́ kẹ́ fi àtọ́jú orí yín àti ipò yín nílùú mo fẹ́ kẹ́ gbé kalẹ̀ kẹ́ gbé sápò yín èmi ni mo ránṣẹ́ pé yẹn mọ̀ bọ̀ wá bá mi ń bì kẹ́ wà lórí ìjókòó kan fi ṣàpẹ́lẹ́ fún yín wallahi ta'ala ẹ̀sùn bíi láìláì ààrẹ mùsùlùmí tán bá wà lẹ́kọ̀ọ́ wọ́n sọ fún mi pé dà mo wà lẹ́kọ̀ọ́ ni mo sì ń bọ̀ báyìí máa bá yín títí ọ̀la níbi tí a humble ara adé nílùú Ògbómọ̀ṣọ́ kọ́mọ̀tì tí wàá pe Musasco kọ́mọ̀tì pe Musasco
tó bá jẹ́ pé àwọ̀tẹ́lẹ̀ lọ́bọ̀ wà lára Musasco tó yẹ pé àwọ̀tẹ́lẹ̀ agbádá ni pẹ̀lú ṣòkòtò tó yẹ pé ni wọ́n bá gbé sáré dọ́dọ̀ wọn wọ́n gbé sáré dọ́dọ̀ wọn pẹ̀lú ògo Ọlọ́run ọba. kátó wá pé àwọn Waska, kátó wá pé àwọn bàbá wa Abdulaziz tó yẹ pé àwọn gan náà wà láàfíà fún ìlú lọ́jọ́ tó ti pẹ́ nígbà tó yẹ pé onílù ni wọ́n tó ní fẹ́ kó tú. Kí bàbá wa Basọ̀run wá pè yín kalẹ̀ kẹwàjọ mọ́ sọ̀rọ̀ kẹwàjọ sọ pé ẹsẹ̀ rẹ̀ gbogbo ẹni tẹ́ jókòó yìí ṣe ti dágbére fún wọn nílé yín pẹ̀ ní wálé o lónìí o èmi pẹ̀lú ìfẹ́jọ ṣe fàájì mọ́jú ni pẹ̀lú ẹni mi yìí igi ogun lórí ọ̀rọ̀ Olúwa báyìí ni báyìí ni báyìí ni báyìí ni báyìí ni kan wá jọ sọ pẹ̀lú yín. ṣé bá bòsí ló gbé yín lọ sílé ayé lára ebi jẹkújẹ ló gbé yín lọ sílé ayé lára àbí jẹkújẹ àtàbùsí kó gbé yín lọ sílé ayé lára tẹ wá sọ pé yín ti lọ sílé wọn gbéwèé kan ṣé ìwé lẹ́yìn fi jẹ igi ogun ni ṣé ìwé ni ṣé local government ìwé náà fi ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe kálẹ̀ káàkiri sóhun ni ẹ wá nígbà tẹ́yìn bọ̀ yẹn ti wọnú ilé ọ̀tọ̀ ní nǹkan tẹ́yìn bá bọ́ nígbà tẹ́yìn yẹn ti wọnú ilé yẹn ti lọ ẹ ti dé ẹ sì lè lágbára wọ́n kan sẹ́nu fún yín wọ́n fi bá yín sọ̀rọ̀ ẹ̀yin náà yí kúrú lẹ́ẹ̀kan náà wọ́n ti rìmúùtì yín ẹ wá ní kò sóògùn wàláhì ń bẹ oògùn yóò tó ẹ ò tó ránṣẹ́ lójú ogun kan fi lè tírú eléyìí fi lè yí lọ́pọlọ padà ó tó wá yí lọ́pọlọ padà ó tó wá rìmúùtì yín wá bá níbi tó jókòó sí ẹ tó wá ẹsẹ̀ tó wá ń ṣẹ̀ṣẹ̀ ń sọ fún wọn kẹ́ ń sọ fáyé pé kò ní lẹ́yìn bàbá wa Àjàní Bello kò tútù sẹ́lómi ti ṣerú wáàsí títí ẹ̀ ajẹ́pẹ́yìn gan náà irọ́ lẹ́ ń pa fáwọn yẹn káàkiri ẹ̀ rí wáàsí ṣe ẹ kẹ́rù wọlé náà kẹ́rù pẹ́ kí n sàfà tẹ́ wọ́n praise ẹ̀ tẹ́ pé inú kọ́mítì ẹ̀yìn ti forúkọ rẹ̀ síwájú pé òun ní ọ̀wá ṣàdúà kò sí wá padà ṣàdúà ojú ọ̀padà tì yín Al-Mudabbir tí ń jẹ́ pé náà bá ní jẹ́ bẹ́ẹ̀ gbogbo agbára yín tẹ́ bá sà lórí pé kó rí bí àdúrà ṣe ní ìsìn sọ́lọ́ ò gbé yín ṣubú kódà kó pé láti inú ọkàn yín lẹ́tọ́ pé kọ́mọ́ ṣàdúà mọ́ àdéhùn tẹ́ ṣe ń kọ́ ṣe padà mádéhùn ṣe pẹ̀lú rẹ̀ èmi ò sọ pé wọ́n fún yín mi ò sọ pé wọ́n fún yín lówó mi ò sọ pé wọ́n fún yín lówó bọ̀tàdéhùn gan kọ́ ẹrù ńlá ni bí àṣà àwọn Haúsá níbi tí mo gbé dàgbà wọ́n mọ̀ wí wọ́n ní alikawari káyá ni pé àdéhùn ẹrù ni tó gbé sórí oṣù gbọ́dọ̀ sọ̀kalẹ̀ láti pé kó má déhùn ṣẹ sẹ́yìn wá má déhùn ṣẹ fún un èyí tẹ́ ṣe tábà lù yín lọ́gọ̀ ẹnu ta pàtẹ́wọ́ fún yín àwa sọ fọ́lọ́run bá ní pé Ọlọ́run bá bá wa mú yín àti gbogbo ń tẹ́ ẹ gbà Ọlọ́run yí padà Ọlọ́run padà yí padà kódà kó ẹgbẹ́ the last minute ni Ọlọ́run padà yí padà ìǹtẹ́ wa sọ lÓgbómọ̀ṣọ́ kò ṣẹ ẹlẹ́yìn sàpálẹ̀ fún lọ́balọ́ba ẹ wà lẹ́ǹkùlé ọba ní mọ́sálásí ọba bẹ́yìn ṣe ń pọ́n ti tọrọ torí ní ibẹ̀ náà lẹ́tọ́ pé ti ń kan ìmáàmù lápá wípé kọ́ mọ́ bọ̀ wá táwa là bá mọ iyì rẹ̀ yín mọ iyì rẹ̀ ní ọ̀wá ṣàdúrà bẹ̀rẹ̀ nígbà tí ó ṣàdúrà bẹ̀rẹ̀ nígbà tí wọ́n ṣe coronation tọba wa níbí àwọn náà ti gbé sórí Facebook pé tẹ́ ẹ bá mọ iyì wa ẹ̀ mọ iyì wa ẹ̀yin lẹ́ni káwọn mọ́ ṣàdúrà níbi coronation yín àwọn tó mọ iyì àwọn ti sọ pé káwọn wá ṣe coronation lọ Ọlọ́run ló yọ yín tí kò wáyé bẹ́ẹ̀ orúkọ burúkú lẹ̀ bá gbé lára kábíyèsí mo dúpẹ́ fún kábíyèsí bí kò ìbá jẹ́ sí pé kábíyèsí lọ́ọ́ bá yí gbogbo báyìí kẹ alálẹ̀ ìlú Ọ̀yọ́ ò jẹ́ kẹ bà orúkọ Ọ̀yọ́ jẹ́ ìtẹ́ ṣe yí nǹkan tó mọ jẹ́ bànújẹ́ fún yín láíláí ni wà láìjálá àfi tẹ́ bá ṣẹ́rí padà tẹ́ bẹ́ẹ̀ ṣe jáde tẹ́ gbé microphone tẹ́ ń polongo rẹ̀ pé kò sírú rẹ̀ kò sí bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ṣẹ̀ gbé microphone jáde lẹ́ẹ̀sọ fáyé pé èèyàn ayé ẹ gbà mí nǹkan ni mo pè tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò mọ̀ pé kọjá mọ́ nǹkan kan àṣẹ báyìí ní nìkan ló tó kù gbogbo ọjọ́ tí irú àwa yìí bá ti ń rántí igi ogun a máa sọ̀rọ̀ fún yín a máa sọ̀rọ̀ sí yín torí ẹnu wa gbọ̀rọ̀ ni láti lè sọ kìí ṣe nípa ti gbígbé nísìn gbogbo àwọn èèyàn nísìn ti rí i pé sẹ́ẹ̀tì yín complete sẹ́ẹ̀tì ẹ̀yìn tí ẹ̀ ń kóra yín pé ẹ máa gbéyàn ká ni sẹ́ẹ̀tì yín complete lọ́ bá ṣe àjọyọ̀ ọdún mẹ́ta tó ti wà lórí ìmáàmù ẹ sọ àáfàá míì tó wà lóde tí èsì àwọn àáfàá tán di fáìlì kiri gbogbo àwọn àfáà àtẹjọ pàdé lóde níjọ́ náà àwọn àfáà tán di fáìlì kéèsì kiri ni ọjọ́ báyìí ni kéèsì wa ọjọ́ báyìí ni kéèsì wa ọjọ́ báyìí ni kéèsì wa mo gbọ́ kíní kan tí mo tún wọ̀ online tí ẹni tí ń sọ̀rọ̀ kàkà kí ànábì tí ń fi sọ pé àwọn tí wọ́n ń ba ìlú yìí jẹ́ tán ń balẹ̀ Yorùbá jẹ́ tán sì ń ba ẹ̀sìn jẹ́ pé olówó kan ni débi kí wọ́n fi dárúkọ olówó náà èmi gbọ́ mo screenshot ẹ̀ torí ìjọ tọrọ ọba àwáyé tó sọ pọ́nbélé jáde fún gbogbo èèyàn wípé ẹni tí ń ṣe ní
tẹ́ bá sì wo nǹkan tí wọ́n wí náà gbogbo àwọn tẹ́lẹ̀ tán ń pariwo kálẹ̀ káàkiri pátápátá kò sẹ́ni tí ìmísí ẹni tán wí yóò sí lára rẹ̀. bẹ́ẹ̀ ni tẹ́ bá wo nǹkan tí wọ́n wí nípa ẹni tán wí yìí tẹ́ bá lọ rèé wò dáadáa ìmísí ọkùnrin tá à ń wí yìí kò gbogbo wọn pátá kò sẹ́ni tí ìmísí tó ṣe tí ayé rí tí kò sí lára wọn. ìgbó la fẹ́ ṣe yùn dà àwa fẹ́ kógun jàlú àwa dalẹ̀ tán àwa yẹ́yìn padà àwa sẹ́rí padà àwa sọ́bẹ̀ nípa àsínbẹ̀. wàláì 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 kò sẹ́nìkan nù yín tó bá sọ pé òun bá darapọ̀ mọ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ títí ẹ̀ ò ní bá kò sẹ́ni tó darapọ̀ mọ́ títí ẹ̀ ò ní bá. mo gbé kò mo gbóyìnbó dáadáa ó lẹ́ni tí mo dé sí lọ́dọ̀ nínú nígbà mo fi wọn wá láti jọ́sí tó máa wá tí máa kàn lọ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì tó máa padà. ọ̀rẹ́ mi Alhaji Nasiru ilé àtàtà ní Ìlọrin mo oríṣiríṣi àwọn àfáà tí mo bá lálejò ń bẹ̀ yẹn mo mọ oríṣiríṣi àwọn àfáà tí mo wá bá lálejò níbẹ̀ yẹn àwọn ilé àfáà ńláńláńláńlá ó humble ara rẹ̀ táìmì ẹni mo ti mọ Alfulany blogging ò tí ì débi blogging mo ti mọ̀ wípé níbi ká báyàn jẹ́ lòun ti fẹ́ mọ jẹ́ ọ́fíìsì tí Alfulany ń lo ẹ̀tún gbilére èmi ni mo bá gbà ọjọ́ tí mo ti rí fọ́tò pẹ̀lú Yunusa báyìí mo sọrí dùn ni I called him several times he didn't pick my call I called Alfulany several times kò pick call mi bó o náà ṣe rìn tán fi jọ kanra wọn torí pé òun náà wá network kiri ni òun wá kán fún òun nìkan níbo la wà ní online tí gbogbo àwọn èèyàn bá follow online several times ní àwọn kan bí ọdún mélòó kan sẹ́yìn kọ́ mọ̀ jẹ́ pọ̀rọ̀ igan ní òtúnṣe ètò wọn á hu láwọn tó ń pè wọ́n sọ pé wọ́n ń wá bí tí wọ́n pè tí wọ́n ṣe gbà sàlátù ní nǹkan kan tó ń pè wọ́n sọ pé ó ṣẹlẹ̀ tán bẹ̀rẹ̀ sí máa jà lórí online nígbà náà àfọ̀ lágbájá lẹ̀ àfọ̀ onílẹ̀ àfọ̀ onílẹ̀ tán bẹ̀rẹ̀ sí máa jà online nígbà náà gbogbo gbà náà ro àwa yìí wá lẹ́yìn rẹ̀ kọ́lọ́ ni mo check àwọn nǹkan tó kọ nígbà náà kọ́lọ́ ni mo you see my name mi ò change orúkọ mi that name is still there Zubairu Muhammed Taofik ni mo lò ni mo ti fi ń lo fún Facebook mi bọ̀ tó fi di sí i go and check mo gbára mo support Alfulany nígbà náà ẹ mọ́ bá àfà jẹ́ ẹ mọ́ bá àwọn àfà lórúkọ wa jẹ́ ẹ mọ́ bá wọn jẹ́ wọ́n fẹ́ ṣiṣẹ́ tó lọ́wọ́ wọ́n fẹ́ gbéṣẹ́ ọlọ́sọ wọ́n fẹ́ gbé lọ́sẹ̀ ọlọ́wọ́ bá ga wọ́n fẹ́ ṣe at the end of the day ibo ló já sí lẹ́nu ọjọ́ mẹ́ta ẹlẹ́nìkan jáde lórí fídíò ní sọ pé ẹ mọ́ dá wọn lóhùn oje wọ́n ti ní fóònù nọ́mbà míì tí wọ́n ń lò ó yẹ jẹ́ pé àwọn tí ń pè láti nǹkan bí ọdún mẹ́wàá táwọn òrí bí pé wọlé tó yẹ pé nìkan lẹ́nìkan sì ní láàrin ọjọ́ kan oṣù òun gan lè pè lẹ́ẹ̀mẹ́ta abẹ́ mẹ́rin wọlé ìgbà tó yẹ pé it is coded ìgbà tó yẹ pé ó kóòdì wa ni láti mọ fi méèkì nǹkan tó fẹ́ mọ méèkì láàrin wa ìjọ tí mo ti rí wọn tẹ́tí jọ ya fọ́tò tó gbọ́n jọ fọwọ́ léra wọn láyà báyìí pé bí ẹ̀ bá go into a covenant tí mo rí fídíò ìtajọ gbọ́ lórí àyànbá ìtajọ kọ́ ní tó bí ìgbà tí wọ́n bá ṣe into covenant that very same day ni mo ti mọ̀ pé something is happening láti jọ́ náà ni mo ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ wípé nǹkan tí wọ́n ń bá bọ̀ yìí o yóò padà boomerang ṣé kò padà boomerang níjọ́ tí mo ti rí tí ń lọ síbi tafsiri mufti ni mi ò ti wo mọ́ torí mo ti mọ̀ pé yóò padà dá wàhálà lẹ̀ fún wọn níbẹ̀ àwa wo fún tafsiri mufti dáadáa religiously mo máa ń wò ní AIT Catholic station tiwọn bọ̀ nígbà tó di pé òun náà ti dẹni pé tí ń jókòó síbi iwájú mo ní wọ́n bí nǹkan mi bọ̀ lọ́jọ́ tí mo rí àwọn tọ́lọ́rẹ̀ bá mufti lálejò tí wọ́n ti ń welcome wọn tán wọlé níjọ́ náà gangan mo bọ́ sórí Facebook mo kọ́ lágbájá àti làkásìgbè lọ́dọ̀ mufti mo ní tó ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ yóò boomerang kọlọ̀sẹ̀ méjì tọ́rọ̀ aládùn fi jáde ibi ọ̀rọ̀ aládùn náà láti gbọ́rọ̀ onígun níbi eléyìí náà ló bí ti tọ̀rọ̀ káwọ́lá náà tó tún fi jáde torí pé kí ni wọ́n ti jọ darapọ̀ káwọ́lá lè mọ̀mọ́ ṣe ti ọkọ̀ rẹ̀ ti jẹ́ Saidi tó bá ṣẹ̀ṣẹ̀ padà lẹ́yìn mùsùlùmí ló bá ṣẹ̀ṣẹ̀ padà lẹ́yìn ìmáàmù ló padà lẹ́yìn ìmáàmù àmọ́jọ́ tó fi wá sílé tó fi ṣe live àwọn èèyàn pè mí ìpè káwọ́lá wà l'Ógbómọ̀ṣọ́ tó fẹ́ ṣe live nílé àwọn ìlara mo ní mi ò lọ ìgbà tí pípé pọ̀ mo wà l'Ógbómọ̀ṣọ́ ìgbà tí pípé pọ̀ mo make mind mi torí èmi náà ń wo live ilé ayé rárá ni àwọn náà mọ̀ nǹkan àwọn náà mọ̀ fẹ́ defend ọ̀rọ̀ ara wọn tó máa ń bi wọn èmi kí máa mọ̀ kí ọ̀rọ̀ bọ̀ wọ́n lẹ́nu
ọ̀rọ̀ ìlú lèmi ń sọ, ọkọ̀ Ayélára lẹ́sẹ̀ ni, kìí ṣe Ayélára kan mò ń defend, ọ̀rọ̀ ìlú ni mò ń sọ, ọkọ̀ Ayélára lẹ́sẹ̀. Ayélára ní ọmọ jẹ́lẹ́rìí mi lórí tí mò ń ṣe, èmi ò ní jẹ́lẹ́rìí fún Ayélára, wọ́n lè lò mí fẹ́lẹ́rìí ń bò mí o, but Ayélára ní ọmọ jẹ́rìí mi pé nǹkan tọkùnrin sọ ní tòótọ́ ni, ẹ̀tọ́ wa ni wọ́n gbà. So at the end of the day mo lọ síbẹ̀, èmi yìí fojú mi rí Hassan spokesman ilẹ̀ Ayélára, ojú mi báyìí ló fi gba tọ́rọ́ kọ́bọ̀ sísì èépìnì, ó pọ̀ kò pọ̀, ó kéré kò kéré, tó fi squeeze ẹ̀ báyìí lójú mi báyìí níta tó fi fún Alhaja Kaola. Bẹ́ẹ̀ ni ẹ̀fẹ́ lè sowó epo kíkó mẹ́tọ́ kó mẹ́ná gbọ́dọ̀ Yunusa lọ. Nígbà tó dijọ́ kejì music change ni, kó tó wá s'Ógbómọ̀ṣọ́ ni mo ti pè, ẹ̀rí wà ń bẹ̀. Alhaja Kaola ni ilẹ̀ fẹ́ wá ṣe l'Ógbómọ̀ṣọ́, nǹkan báyìí ẹ̀ bá ti wà, àwọn Etihad ti wà, ẹbí lọ́wọ́ Akéwùgbà Gold tí mo mọ̀ pé tinú wọn bẹ́nu wọn pẹ̀lú Akéwùgbà Gold, tẹ́yìn pẹ̀lú Akéwùgbà Gold ọba tẹ̀jọ rẹ sáwọn gbogbo àwọn àfáà tó wà ní Ìbàdàn lẹ́yìn wọn jọjà ni, àbí ṣé gbogbo àwọn tó wá sínú Etihad pátápátá ṣé ẹ ò rí wọn ni, ẹ ò lẹ́nì kankan tẹ́ ní lọ́rẹ̀ nínú wọn. Go and ask all these people wípé kí ni nǹkan tó ṣẹlẹ̀. Mo béèrè nígbà náà, mo ní kọ́ lọ rí ṣe. She called me, we discussed at length pẹ̀lú Kaola. At the end of the day ńkọ́ wọ́n lọ sílẹ̀ àwọn Ayélára, láti ilẹ̀ Ayélára wọ́n gbọ́ ìgbà kẹrin, wọ́n wá dé ní ìṣẹ́ wá jẹ́ pé Kaola ni wọ́n ẹ̀ṣẹ̀ wọn kọ́ wa ní ẹni tó jọra wọn, imú náà fi jọra wọn, imú Yunusa jọ imú Habibu jọ kíní kan, sẹ́ẹ̀rí pé kan náà ni wọ́n ṣe mú náà fi ń jọ́ọ̀jì nǹkan tí wọ́n ń ṣe. Ẹ wá worú àwọn atrocities táwọn náà tó wọ́n commit lórúkọ Ọlọ́run ọba in the name of Islam. Wọ́n fi lórí kidnap àwọn ṣe pé wọ́n fi jam pack àwọn èèyàn láti pé kí wọ́n mú. That is religious fracas. Obìnrin tó lóun fẹ́ join religious fracas, bóyá sí ní join religious fracas. Ọgbà Islam lọ́sàn-án gan, ẹni tó fún ọ ní Islam ń fọlọ́pàá gbogbo àwọn tó bá nínú Islam. Ìwọ wá dé olóòní join Islam fracas, ọwá ní bàbá rẹ̀ tí ń fọlọ́pàá bá àwọn èèyàn káàkiri. Bàbá rẹ̀ ti sáré kóòtù kálẹ̀ káàkiri. Injunction lónìí, petition lónìí everybody. Waiting for anybody's mistake. Gbogbo program tó ń ṣe lórí television wọn ò rí ṣe mọ́. Ojú ti là ní ìsìn, kìí ṣe ojú ti là. Wọ́n ti mọ̀ gbogbo àwọn èèyàn ti mọ̀ pé stage act lọ́pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ṣe ní ìsìn, ọ̀pọ̀lọpọ̀ nínú wa láti mọ̀ pé stage act ni. Àwa yìí follow Ahmed Didat, mo follow jíjọ́ kú dá Ahmed Didat ni mo fi follow rẹ̀. Zeki mo sì tún follow rẹ̀, mo sì tún follow Zaki the Sin. Zaki mo sì tún follow rẹ̀ dọ́là ní nǹkan tí ń ṣe online káàkiri àgbáyé. Is that the way he does it? Bọ́tà ò lè sọ̀rọ̀, tá a bá ti sọ̀rọ̀ wípé torí pé kò tọrọ ọmọ bá sọ̀rọ̀ mọ́ lọ́ọ́ lè fọlọ́pàá gbé yẹn ni, kì í ṣe pọ́lọ́pàá yẹn gan ló bà mí lẹ́rù. No. Wallahi ta'ala kì í pọ́lọ́pàá yẹn gan ló gbẹ̀ mí, but the problem is that in tí mi lójú ni ká mọ̀ gbọ́ pé mùsùlùmí gbé mùsùlùmí ọmọ jẹ́ gbànújẹ́ fún mi. Irú nǹkan táwọn yẹn ń ṣe ní sókò tí mú káwọn ẹ̀ ń pẹ́ àwọn yẹn pé káwọn máa wọ Islam, ẹ̀ ń fọlọ́pàá gbé àwọn tó wà nínú Islam. Báwo ni ẹni tẹ́ ẹ gbé kí òun ní òṣè ní máa sojú kòkòrò kóun di kìrìsìtẹ́nì mọ́ yín lọ́wọ́? Tọ́bọ̀ wá lọ rèé di kìrìsìtẹ́nì mọ́ yín lọ́wọ́, sí kò ní dá nǹkan lẹ̀ nínú Islam. Ẹ lọ rèé ru ọpọlọ yín wò náà pẹ̀lú gbogbo nonsense tẹ́ ń bá kálẹ̀ káàkiri. Àwọn ọlọ́pàá gan náà kò tó wá síbi tí wọ́n gbé ti fẹ́ mọ́ ṣe jihadi tí wọ́n jihadi pé kí wọ́n gbé mùsùlùmí ẹgbẹ́ wọn ní wọ́n mọ̀ ṣe kálẹ̀ káàkiri. Ẹ lọ rí gbogbo àwọn tó ń gbà wọ̀nyẹn lọ s'Ògbómọ̀ṣọ́ náà, tẹ́ bá wò wọ́n ní ìsìn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wí nínú online tari ní ìsìn as alleged wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gan ọmọ Ìlọrin ni wọ́n náà sì ń gbà wọn ọmọ Ìlọrin tán lọ rí tí wọ́n mọ́lé without thorough investigation. So nǹkan táwọn sọ ni pé Ògbómọ̀ṣọ́ àwọn òpin ká má join fracas ó ti ní fracas gidigidi gan ni. Àwọn tó bá lè sọ̀rọ̀ ni wọ́n lè sọ̀rọ̀, ẹni tó bá lè sọ̀rọ̀ ni kò lè sọ̀rọ̀, ẹni tó bá lè jáde kó sọ̀rọ̀, ẹni tó bá fẹ́ bẹ̀rù kó bẹ̀rù, ẹni tó bá fẹ́ kárí mọ́nú kó kárí mọ́nú. But tó tọ́ra tá à ń sọ fún yín ni pé the likes of Igi Ogun, in tó jẹ́ kí irú ti Igi Ogun kọ́ máa dà wá láàmú kọ́ máa bí wa nínú jù ni pé torí pé wọ́n ṣe pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ ìlú ń bẹ lọ́wọ́ wọn. Àbòsí wo ló fẹ́ jù yẹn lọ? Wọn tí yẹ̀yẹ́ yín wàláhì tó lè mú kí yẹ̀yẹ́ yẹn kọ́ mọ́ kókó kúrò ń bẹ ni pé reality ni mò ń sọ. Come out again and apologize to the whole world. Before you do it, ẹ má sọ pé àkíbọ̀ yín lọ́rùn Igi Ogun, ẹ padà wọnú ilé Ayélára lọ, ẹ pé kó júwèé lè mọ́gàjì, ẹ pé kó júwèé sàréè bàbá rẹ̀ fún yín, ẹ pé kí Yunusa júwèé, ẹ jáde kẹ́ wá sí pé wẹ́kí wallahi ta'ala ẹ̀sùn bíi láìlẹ̀ ìbẹ̀ Rabbul Kaaba. Yunusa fi fọ́tò bàbá rẹ̀ hàn yín, nígbà tẹ́ dẹ̀rẹ̀ rí fọ́tò ọ̀kan nínú àwọn tẹ́ ẹ tò jáde tó ẹ pẹ́ yín lẹ tò wọ́n jáde yẹn, ẹ kẹ́ pé ẹ mọ jáde bọ̀ stage acting,
ẹ wá mú fọ́tò bàbá rẹ̀ pé kódà kẹ́ ẹ lè bá a mọ̀ mo rí fọ́tò ìtànjọ rẹ̀ pẹ̀lú àǹtí ẹ̀ mo rí ìtànjọ pẹ̀lú bọ̀dá rẹ̀ kódà òun gan náà kéré ńgbà náà òun ló dó tì wọ́n lẹ́gbẹ̀ẹ́ yìí mo rí ẹ má fi fọ́tò yẹn hàn wá ẹ jáde sí gbogbo ayé kẹ́ búra pé ẹ̀rí tẹ lọ́ọ́ rí wánu ẹ ti lọ́ọ́ rí wádìí ẹ̀rí ẹ̀sìn tí ń jòdòdó lórí ọ̀rọ̀ ìlẹ́dẹ̀ tẹ fẹ́ fi hàn wá kẹ́ wá sọ pé kódà wọ́n fi sàárè rẹ̀ hàn yín pé sàárè ibi tẹ́ bàbá rẹ̀ wà nìyí kẹ́ wá lọ́ọ́ rí wò compare and contrast pé ṣé bẹ́ẹ̀ yẹn ṣé sáré ṣébi tó yẹ kó sùn ní àbí tó bá jẹ́ pé bàbá rẹ̀ ká tó wá pẹ́ ní tán lórí sin síbi tó ń pè ní bàbá rẹ̀ ọlọ́run nínú ọlá rẹ̀ ò pé kí bàbá yẹn ọlọ́mọ láyé tó fi jáde láyé lẹ́yìn tí ń pè ní bàbá nínú ilé ibi tí ń pè ní ilé ọ̀hún ò sí kúrò àtijọ́ tó ti ń sọ̀rọ̀ tó ti ń arówó rẹ̀ kí ẹ gbọ́ káwọn ilé arówó rẹ̀ kí ọ dá sọ̀rọ̀ wọn ò ní dá sọ̀rọ̀ nígbà tó pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yọ kàn wọ́n nígbà tó pọ̀rọ̀ tó wà nílẹ̀ ikọ̀ kàn wọ́n tọ́kọ́ ọmọ inú lébi ni kó wá jẹ́ pé yìí tẹ̀ wá látọ̀ yóò lè afẹ́ wọn mọ̀ pé gbàtà yìí ń bọ̀ yẹn ti lọ rí wádìí ti wá rí òótọ́ ọ̀rọ̀ pẹ̀lú pépà ordinary paper wọ́n bá jáde ní ìsìn wọn pé gọ́ọ̀mà bí sóni ṣe wáyé ní ìsìn pẹ̀lú fóònù mi ní ìsìn wọ́n bá táìpù wọ́n bá fẹ́ táìpù ní ìsìn wọ́n bá gbé jáde ní ìsìn wọ́n á táìpù ẹ̀ jáde ní ìsìn pé yóò sì jáde láì lọ sílé ẹnì kankan printer wà máa kì bọ́nu printer máa print ẹ̀ jáde máa gbé fún gbogbo ayé ní ìsìn máa ní mo ti ní is that enough ṣé tó bá fẹ́ jẹ ìmáàmù ní Ọ̀yọ́ sí kò nítàn mọ́ ṣe ń jẹ́ ibà àwọn kan náà ti ń jẹ́ bọ̀ tẹ́lẹ̀ tó gbọ́n tó bá ti ń jẹ́ wọ́n kú wọ́n máa jẹ́ wọ́n kú àwọn náà níkú ni wọ́n sá fún kú làwọn kan fi tẹ́rì gbà wípé àwọn ò ní kú náà fi gbà ẹbí tó fi jẹ́ kọ́ ọmọ káwọn tọ̀hún yẹn náà ní ìtàn rẹ̀ ń bẹ lọ́wọ́ wa bọ́tà ànímọ̀ bá yín pa torí ìlú tiwa kọ́ ni àwa kọ́ lábàáyé administer nǹkan ti ń lọ nílùú yín torí tẹ́lẹ̀ omi máa ń sojú kòkòrò pé wọ́n fẹ́ jẹ ìmáàmù fẹ́ fagbára wọn fi ṣe nǹkan tẹ́ ń ṣe kálẹ̀ káàkiri nílùú tọ́ba yẹ pé iná máa ó láìkìlì kọ́ pé fẹ́ jẹ ìmáàmù náà ìlú kẹ́yìn náà mọ̀ sọ́pọ́ọ̀tì ìmáàmù pé tẹ́ bá ti ṣe báyìí ní ìṣòwò àtọ́ sọ́pọ́ọ̀tì ìmáàmù yẹn wọ́n lè sọ́pọ́ọ̀tì yín tọ́ba yẹ pé tró yín ni tọ́ba yẹ pé ráìtì yín ni ẹ lọ́ọ́ jẹ́ tẹ́ bá yẹ ṣe ráìtì yín nígbà tọ́ba yẹ kọ́ bá yọ tọ́ba ti gbù tọ́ba ti blow tọ́ba ti bomi láàrin gbogbo àná lápariwo abájọ tọrọ ara wọn tó fi wọ̀ táfíjọ́ ṣe torí pé wọ́n fẹ́ mọ ẹgbẹ̀tọ́ ẹlẹ́tọ̀ kálẹ̀ káàkiri ni ọba yìí mọ̀ ọlọ́run tó àmọ́ tó bá fi lè di pé mi ò gbà mọ́ gbà tó bá fi lè ń jáde káàkiri tá a fi wá ń gbọ́ pẹ́yìn náà lẹ́fẹ́ jẹ tó yẹ pẹ́yìn gan náà kìí ṣe lé náà lẹ́ti jáde yìí náà fẹ́ fagbára wọ́ nítorí pé gbogbo àwọn tẹ́tí fọkàn sí tẹ́tí lọ́ọ̀dì sọ́pọ́ọ̀tì wọn lè padà wá sọ́pọ́ọ̀tì yín tó bá jẹ́ pẹ́yìn náà lẹ́ bá fẹ́ ṣàwọn náà pariwo jáde o tọrọ ẹ̀sìn ni tó mi tẹ́ fi kẹnu tẹ́ fi ganu sí t'Ògbómọ̀ṣọ́ àwọn náà ganu sí t'Ọ̀yọ́ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ là ní ganu sọ́rọ̀ wọn nígbà wọn ò ṣẹ̀ wá nígbà tí wọn ò ṣẹ̀ wá ọlọ́gbọ́n olóye ni wọ́n bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tẹ́ bá lè gbé nǹkan míì dìde yàtọ̀ sí nǹkan tó fẹ́ ṣe lọ́yẹ̀ tẹ́ fi mú àlàáfíà mo tẹ́ bá fẹ́ wá ní tẹ́sí àlàáfíà fún àwa gbogbo tactics gbogbo wọn ń lò tán fi lò lórí Yunus Àlẹ́wà gbogbo ẹ̀ lọ́wọ́ gbogbo wa ní ìsìn àìsàlejò rẹ̀ almost 3 years now àìsàlejò rẹ̀ so wàá pariwo jáde fún yín ni àwa náà ganu sí yóò sùn yín ẹ jáde síta kẹ apologize gbogbo wọn ń pè yín lórí call ẹ ń pè àwọn èèyàn ẹ wọ́n ń bú mi ẹ̀yin fáwọn lọ́lọ́ lọ́wọ́ ẹ ti rí ó dìgbà tẹ́ bá tó sọ yún ni ọlọ́run á sùn ni ọlọ́run ò sùn ọlọ́run tẹ́ ẹ̀ tí ì ṣe tán àti fà á lọ́lọ́run ti bẹ̀rẹ̀ sí mọ́ fi ń sẹ̀sìn náà ebi àlùsùn náà ni mo rí fọ́tò yín tó sòkòtò yàn ọ̀balẹ̀ ṣé wọ́n ní kẹ́ mọ kúnlẹ̀ fún yàn ni ṣé wọ́n ní kẹ́ tẹ̀bọ́ fọ́ba ni ṣé wọ́n ní kẹ́ sífìlà lórí ni ẹ mọ̀ kúnlẹ̀ ẹ mọ̀ bẹ̀rẹ̀ ẹ mọ̀ jókòó síwájú ọba ẹ mọ̀ sífìlà ẹ mọ̀ tẹ̀ fún ọba ṣé ní tí súnà yín kọ́ yín nù ṣé àlùsùnà tí bẹ́ẹ̀ ti yàn lọ́bẹ̀ yẹn ni ẹ tún wá ṣe nínú àwọn ọ̀rọ̀ míì tá tó wá ṣẹ̀ tó wá gbọ́ pẹ́ntó ẹ̀ tẹ̀ wá sọ pé Yunus gan fúnra rẹ̀ pé ọmọ lọ́jọ́ sí yín nínú gbogbo àwọn skul tó ti ń dálẹ̀ káàkiri pé under yín ni gbogbo rẹ̀ wà you know this and you still say it before him wípé kò sẹ́ni tó tó mọ́ ẹ̀yin mọ̀ yìí yàrá sọ pé kò sẹ́ni tó tó sábòsí kọ́ lẹ́ ṣe yẹn typical àbòsí lẹ́ ń ṣe náà tálẹ̀ wọ́n ń tàn jẹ ẹ wojú yín nìsín báwo lẹ ṣe fẹ́ present ara yín wájú Arẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ́ present ara yín níwájú Ṣàrùmí báwo lẹ ṣe fẹ́ present ara yín níwájú Tinubu wípé irú ẹ̀yin yìí wà níbi tó ń gbé ti jókòó páwọn ẹ̀kọ́ gbọ́dọ̀ kírun inú sọ pé wà ń bẹ̀ ń pẹ́ mọ ẹwà involve but Tinubu mọ̀ bá ṣe kírun káwọn ọmọ béèrè pé kí ló fà pé àwọn kan tó wà nígun kódà àwọn gan náà wà nígun àwọn tó sọ pé káwọn kan mọ́ kírun how would that look like ẹjọ́ lèèyàn mọ́ ọkọ ẹnìkan kì í kọjá èmi kan rọ̀ yín ni that is the only thing I can do advice mo lè advice yín ni mo bá tún rántí nǹkan mi nípa yín máa tún jáde gbogbo ìtẹ́ táwọn ọmọ yìí ń ṣe kálẹ̀ káàkiri ẹ̀ wò we are waiting for the day
àwọn ò ní fagbára ṣe nǹkan kan a ti sọ fún pé we will remove Yunusa by law, we will not remove him by force. So gbogbo nǹkan tẹ́ ti ń sọ kálẹ̀ káàkiri pé ẹ mọ́ jà mọ́ ẹ mọ́ ṣe kíní mọ́, ó ti sọ gbogbo ẹ̀ síwájú, ó ti mọ̀ wípé àwọn náà wọ́n dẹ ìjà síta. Gbogbo àwọn bàbá àṣàlẹ̀ wọn tí wọ́n sọ fún mi pé ẹ ṣé mo ti sọ fún mi pé kẹ mọ́ jà ní ìsá sọ fún mi pé kẹ jà, ṣé nǹkan wọ́n wà lánú fún wọn pé kán lọ rèé jà nígbà tí wọ́n bá jájọ ọ̀gán ní sẹ́wọ́n àwọn náà kan gbà wọ́n lẹ̀ ni, sáwọn náà kan láwọn ọlọ́pàá tí wọ́n ń gbéyàn ni. Àdúgbò gbogbo àwọn ọmọ tẹ́ rí yẹn pátápátá kò sí kan nínú wọn táwọn ọlọ́pàá yẹn ò mọ̀. Tẹ́ pé wọ́n ti délẹ̀ báyìí wọ́n ti pè wọ́n. Ẹnujọ́ mẹ́ta ni wọ́n ti gbé pé àwọn náwó tó báyìí, àwọn náwó tó báyìí, àwọn náwó tó báyìí nígbà tí wọ́n ń pín owó Mẹ́kà tí wàhálà délẹ̀ tí wọ́n ò lè rán àwọn Mẹ́kà wọn tó wọ́ ẹ̀ ni wọ́n ń pín láàrin ara wọn. Ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn. Bàbá wa igi ogun Ògbómọ̀ṣọ́ ṣe nǹkan tẹ́yìn lè mọ̀ fi ta yín. Níjọ́ tẹ́ wá tẹ́ bẹ̀rẹ̀ sí mọ́ blow high. Mo lóko ẹ̀gẹ́ 1 million naira 100 million naira lóko ẹ̀gẹ́ mi tẹ́ ń wí gbogbo ẹ̀kálẹ̀ káàkiri nígbà náà. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé Basọ̀run bá ń lù? Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé Basọ̀run wà ń lù? Ṣé pé wọ́n pẹ́ ń bọ̀ dé pẹ́ lọ rí kí wọn bí pé ṣe owó lẹ wá ṣe? Ó wẹ̀ ní excuse kankan, the deed has been done. Wọ́n ti fún nǹkan sí yín lára. Mọ́jú tùbí sí ìrìn ní kẹ́ lọ ṣe kọ́pọ̀. Mi ò mọ̀ púpọ̀ òde tí wọ́n mọ̀ náà nínú tíra níwọ̀n bá tẹ́mi náà mọ̀ ni mo tún sọ fẹ́yìn náà ẹ má bínú. Lọ́wọ́ pé mo kọ́ yín lóògùn ẹ bá sì lẹ́gbà hùn wàhálà tí ni mi ò sọ pé ẹlòmíì tó bá gbọ́ tí ó bá ṣàǹfààní ẹ lọ́mọ ṣàkọ́lọ́pọ̀. Mọ́jú tùbí sí ìrìn àti gbogbo ẹni tí wọ́n kàn má gbẹ́ lábẹ́ Yunusa ẹ tètè lọ́ọ́ rí mọ̀ sá kẹ́lẹ́ bá bọ́ ẹ bá wa ṣe kọ́pọ̀ kí àwọn tí Yunusa dè mọ́lẹ̀ tẹ máwọn gbọ́ àtàlọ́lá ni àti tó dè mọ́lẹ̀ kọ́ lọ́hùn kó tú wọn. Ẹ jẹ́ ṣe Mọ́jú tùbí sí ìrìn ẹ̀ ń gẹ́ tètè lọ́ọ́ rí mọ̀ ṣe kó lè bá sí ojú ní kẹ́lẹ́ bá mọ̀ wípé wọ́n dé ẹ̀yìn náà ní tí wọ́n bá dé yín ẹrù wá bí wọ́n ń pè yẹn sáré wá ẹni tí wọ́n tún wá mọ́sálásí tó ẹsẹ̀ wọn tó wá ń blò rẹ̀ fún gbogbo ayé pé kò pẹ́ ẹni tẹ́ wà wájú rẹ̀ tó tún dájọ́ yín gan lọ ó tún ní ìmọ̀ jù yín lọ ẹ̀yin náà lẹ́tọ́ wọn padà sọ pé gbogbo àwọn nǹkan ní gbogbo wọn ìkáwọ́ yín lọ́wọ́ gbogbo àwọn afá kéékèèké ìkáwọ́ yín lọ́wọ́ ẹ ti gbàgbé ni this is end time so we are on social media so kò sọ́gbọ́n tẹ́lẹ̀ dá a ti wà lórí íńtánẹ́ẹ̀tì nísìnyí ẹgbẹ́ húkọ́ nísìnyí tẹ́ bá mọ̀ hú nísìnyí àwọn tó bá yín tú wọ́n bá yín tú nítorí ọkàn sọ fún yín ni pé ẹ jáde gbogbo à ń pè yàn à ń pè kíní kan kò solve problem yẹn kan méjì lẹ́ ń pè àwọn ètò ẹ̀sọ́ more than 1 million náà ti rí náà ti gbọ́ ẹ jáde kẹ́ apologize gbogbo ayé kẹ́ pẹ́ mọ̀ ni àmọ́ àwọn sọ pé kẹ́ ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ràn tẹ́mi fún yín ẹ make findings yín lábẹ́nu torí pé ilẹ̀ ti kọrun ara yín bọ̀ nǹkan tẹ́ fẹ́ ṣe láti pé kẹ́ lè bá a bọ́ nínú ẹ̀ ẹ padà lọ ṣe findings yín gbogbo àwọn tẹ́ rí yẹn gbogbo wọn ní kẹ́ ẹ pè kẹ́ sọ pé kí ló dé Basọ̀run ṣe ń bínú Yunusa torí ọlá tọ́lọ́run bá ṣe fún ààrẹ mùsùlùmí kí ló dé ọlá tọ́lọ́run ṣe fún yẹn tó ń bínú ọmọ ọlọ́mọ gbogbo wọn yẹn pátápátá ní kẹ́ ẹ bi léèrè kẹ́ ẹ pè wọ́n lọ́kọ̀ọ̀kan kẹ́ pé wọ́n ń bínú rẹ̀ ni káwọn wá sọ̀túnmọ̀ inú rẹ̀ tán bí pé bóyá kò jẹ́ kó ń jẹ àwọn wọlé tán àbí kò jẹ́ kí kọ́ńtrátì wọn wọlé wọ́n wá lè sọ fún yín pé tùmọ̀ táwọn fi ń ṣe nìyí ẹ wá fi padà sọ́dọ̀ ọmọ tọ̀hún náà mọ̀ wọ́rí o kọ́ńtrátì ẹ jọ mọ̀ gbà ẹ fi jọ mọ̀ sọ nítorí ẹ kẹ́ ẹ ṣe nu ẹ̀yin wá pariwo ní ìsìn pé àwọn èèyàn ṣèwádìí nǹkan tó ṣẹlẹ̀ pé ní lọ́yọ̀ọ́ wọ́n jọ́jú àṣebí ṣe mọ́ rí nu ẹ wo bọ́ọ̀lù ọ̀hún bá ti ṣe rí àṣebí ṣe rí nu wípé wọn lọ rí ṣèwádìí ẹ lọ rí ṣèwádìí o kẹsìmọ̀ nǹkan tẹ́ ṣe é ṣe lórí tọrọ àforíjì. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.